ìgbà tó jẹ́ róró, àsìkò tó dé róró, ikú òdòjọ́ òdòṣù kò máa dọ́dún. Àṣé gbogbo àṣà làdágbádá ikú. Ìgbà tí ó dé là mọ̀, àsìkò tí ó jẹ́ là ò lè sọ. Alẹ́ tilẹ̀ ó dídẹ̀rẹ̀ rèwò, ìpàdé tún dojú àlọ́, ó di gbére, ìpàdé tún dojú àlọ́, alẹ́ ó dídẹ̀rẹ̀ rèwò, ó di gbére ó di gbèrègbèrè, ó di bó dọ́rùn sọ̀rùn re, ó di bẹ́ni bá ń tẹ ẹni béèyàn bá ń tèèyàn. Reverend Felix Olúdọ̀lá mú ọ̀sán o. Máa gbọ́ ohun tó bá ń tẹ ládùúlẹ̀ ọ̀run sani o, mọ́ bá wọn jẹ mọ́jọkùn mọ́jẹ kò ló. Bàbá mi Felix ìbò bá dọ̀rùn sọ̀rùn re. Ewúrẹ́ pẹ̀lú kọ́ pákí adìyẹ pọ̀nù ògbè gbàdo. Bàbá wọ́n pín ìjọ́dùmọ̀jọ́ wá dídọ́ àwa nìkan. Ètè ò sí lẹ́nu eyín di sánà o. Ètè ò sí lórí mórí ti dàpò láyìgì. Àtàpà kò sí lọ́wọ́ mọ́wọ́ di lágbà. Ọ̀sán jà o, àrùn ti dọ̀pá o. Bó dọ̀rùn sọ̀rùn re. Àṣé dandan ni kú àti wáyé ká tó mọ̀. Àdélé ayé tán ó dá wá máa yí lọ. Ṣùgbọ́n ní wá sáyé tó ṣayé rere. Títí láíláí la ó fi jẹ̀ràn rẹ̀, làwọn fi ṣèrántí ẹni rẹ̀. Ojúlówó erin tó wó nígbó. Àṣé dandan ni kú àti wáyé ká tó mọ̀. Àdélé ayé tán ó dá wá máa yí lọ. Ṣùgbọ́n ní wá sáyé tó ṣayé rere. Títí láíláí la ó fi jẹ̀ràn rẹ̀, làwọn fi ṣèrántí ẹni rẹ̀. Ojúlówó erin tó wó nígbó. Reverend Felix kú orí ìrìn àjò. Àsọjọ́ kan la ó lọ ta òní pé Olúdọ̀lá mú mọ́jọ́kùn má jẹ́ kó lóhun tó bá jẹ lọ́rùn ní kó bá wọn jẹ. Àṣé dandan ni kú àti wáyé ká tó mọ̀. Àdélé ayé tán ó dá wá máa yí lọ. Ṣùgbọ́n ní wá sáyé tó ṣayé rere. Títí láíláí la ó fi jẹ̀ràn rẹ̀, làwọn fi ṣèrántí ẹni rẹ̀. Ojúlówó erin tó wó nígbó. Reverend Felix yóò máa pọ̀ tí rọrùn àrè má bọ̀. Ṣùgbọ́n àwọn ọmọ tó fi sílẹ̀ ń ṣẹlẹ̀dẹ̀ lẹ́yìn rẹ̀. Wọ́n pè máa bá wọn kí bàbá wọn, igi lẹ́yìn ọgbà wọn pa dúró tọmọ lọ́jọ́ gbogbo ni. Wọ́n pé kò bá gbowó àwọn ò bá fún. Wọ́n pé kò bá gbòbí wọn ò bá fún. Ikú gbọ́ ikú gbowó.
ikú ti kọ̀kọ́ gbòbí ó mú bàbá rẹ̀ lọ Olúdọ̀lá mú. Pásítọ̀ Mrs. Títílayọ̀ Olúwándé ó pè mọ́ báwọn kí bàbá òun Mr. Olúgbénga Emmanuel Ọ̀ṣọ́ ó pè wọ́n ní ṣègi lẹ́yìn ọgbà òun ní Mrs. Tèmiládé Johnson ó pè bàbá rere ní bàbá òun Dr. Yéyẹmí Ọ̀ṣọ́ ó pè wọ́n ní sàládù òsì òun lọ́jọ́ gbogbo wọ́n pa wọn jẹran rẹ̀ Mrs. Ọláìdé Abíóyè ó pé bàbá rere ni bàbá òun late Mrs. Abímbọ́lá Ṣòbọ̀wálé gbogbo àwọn ọmọ rẹ̀ wọ́n pè mọ́ báwọn koríki bàbá wọn wọ́n pa wọn jẹran bàbá wọn wọ́n pẹ́ níre ní ẹni re ní wọ́n pé wọn ò lè gbàgbé gbogbo bó ṣe kẹ́ wọn bó ṣe gẹ̀ wọ́n láti kékeré ṣùgbọ́n kú tí ò dájọ́ ikú tí ò dóṣù ó ti mú bàbá wọn lọ wọ́n pé wọn kì í yọ ẹ̀gbá ní ìṣẹ̀lẹ̀ ará Kémọ̀jó nìjì màjọgbẹ̀rú ní màjọgbẹ̀ ẹ̀kọ́ ọmọ ẹ̀rú ní sínú ẹ̀kọ́ kì í sì yàn. Màjọ̀rò kí ọmọ tirẹ̀ ṣojú tí wọ́n lọ. Lákèmí jí bí àgbẹ̀jù. Àkìípé kájèjì má pèrọ̀ lákè. Ìbá lè pẹja kó pẹ ẹja, ìbá lè parọ́ kó parọ́. Ìbá lè padà gbá kó pa ṣáàkì odò. Àbàrà dúdú ọ̀họ̀. Ìgọ́gọ́ ndòdò ni ò gbọ́dọ̀ pa. Ará kéèkì jọ gọ́gọ́ lé àwọn bàbá tẹ̀yìn. Ará kéèkì fìgì ọ̀gọ̀ dáná. Ará kéèkì bá dológbò kí fòun fìdọ̀. Ọmọ màjọgbẹ̀rú ní màjọgbẹ̀ ẹ̀kọ́ mẹ́rú ní sí ní ẹ̀kọ́ kì í sì yàn. Máa pọ́ bá márùn-ún ní jẹ̀lé àwọn bàbá tẹ̀yìn. Olúbàrà ọbẹ̀ gbaníṣe. Gbàgúrà ọbẹ̀ gbaníṣe. Ọ̀sìnlẹ̀ ọbẹ̀ gbaníṣe. Olówó dúró ọbẹ̀ gbaníṣe. Máa pa lákéjọ́ bí ó. Alákéjọ́ bí sóbẹ̀ lálàáfíà ara ọmọ wúmù lóró òkè o. Àgbà tó ń ké wúmù sòrò jẹ́ni. Bàbá wa Rẹ́fẹ́ Felix kọ́lọ́hún bá wa tẹ bàbá sáfẹ́fẹ́ rere kó fojú pẹ̀sẹ̀ bàbá wọn o. Àṣé dandan ni kú àti wáyé ká tó mọ̀. Àdélé ayé tán ó dá wá máa yí lọ. Ṣùgbọ́n ní wá sáyé tó ṣayé rere. Títí láíláí la ó fi jẹ̀rọ̀ rẹ̀. Ṣèrántí ẹni rẹ̀ ojúlówó